ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Miliki Express. Kí n tó lọ ẹ máa wo fọmọbìnrin tó kàn ṣe ní pépépépé tí ò tiẹ̀ dárúkọ ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ mọ̀ mí ti mọ̀ mí. Orúkọ tèmi ni Kenny Modúpẹ́ Adéṣọlá. Àlejò mi ti wà lórí ìkàlẹ̀. Ìbéèrè wa tòní, ǹjẹ́ ó tọ́ kí ọmọbìnrin wà kó máa ṣe ìyẹn ìyàwó ilé èyí tá à ń pè ní full housewife? Ǹjẹ́ ó tọ́? Tó bá tọ́, kí ló fi tọ́? Tí ò bá tọ́, kí nìdí? Nítorí pé wọ́n ní wọ́n ní ẹ̀ṣọ́ kì í dédé iṣẹ́ ni Yorùbá máa ń wí. Kí n tó béèrè ìbéèrè yóò nìkan tí mo rí. Ó lọ ọmọkùnrin kan ṣègbéyàwó, ní iṣẹ́ lọ́wọ́, iṣẹ́ gidi, owó wọlé jaburata, ó ra mọ́tò fúnyàwó, ó ṣe gbogbo nǹkan fúnyàwó ẹ̀, òun ló máa ra aṣọ wálé, òun ló máa ra nǹkan bẹ̀ wálé, bí ìyàwó nídìí tẹ́ nǹkan bọ̀ òun ló máa gbà, owó ọkọ ló ti máa gbà. Ìyàwó mi ò gbọdọ̀ ṣiṣẹ́ ìrọ̀lẹ́ ni mọ́. Ìyàwó lọ bẹ́jẹ̀ bó tiẹ̀ jẹ́ supermarket ẹ̀ ṣí fún mi kí n máa tẹ́ ó nírọ̀ àní ìyàwó mi lè ṣiṣẹ́, mo fẹ́ tọ́jú ẹni, mo fẹ́ ṣe kinní kan ni. Lọ́rọ̀ kan ṣáà ní iṣẹ́ bá bọ́ lọ́wọ́ ọkú, iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí. Iṣẹ́ bá bọ́ lọ́wọ́ wọn, Yorùbá wá bẹ̀rẹ̀ sí í dojú, ni ò bá tóra wọn mọ́, ni ò bá tóra wọn mọ́, ni ò bá pàpà tóra wọn mọ́. Ẹ jọ̀ọ́, orúkọ níṣòwò níyàwó lẹ́rù pé ìyàwó yìí máa wà, àbí kó jẹ́ pé ọkọ papòdà, orúkọ níṣòwò níyàwó yìí máa wà. Ikú òjijì ló wọlé tọ̀ gbogbo wa. Màmá wa ti wà lórí ìkàlẹ̀, màmá wa Bọ́lá Ọlátẹ́jú. Iṣẹ́ wo lẹ́ ń ṣe mà? Iṣẹ́ tí mo ṣe pọ̀. Torí àwọn Yorùbá sọ pé àjèjì wọ̀kan ògbéró ẹrù lórí. Bẹ́ẹ̀ni. Kádẹ̀ fọwọ́ wewọ́ báyìí. Lọ́wọ́ fi mọ́. Lọ́wọ́ máa fi mọ́. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ tí mo ṣe, òjíṣẹ́ Ọlọ́run ni mí. Mo wàásù, mo ń kọrin, akọrin ẹ̀mí ni mí. Mi wá fi mọ níyẹ. Mo ń dáná. Mo tún ṣe decoration. Àwọn wheelchair basketball tó máa ń ṣe ní Sùúrùlérè fi yé mi, mo bá wọn ṣe decoration wọn. So I'm a counselor too. So kò yẹ kí obìnrin jókòó rẹpẹtẹ. Mo ṣì ń bọ̀ ń bẹ̀, èmi àti àṣìjọ wà lórí ọ̀rọ̀ èmi àti yín báyìí. Ṣé ìbéèrè yẹn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lè máa dáhùn? Torí bí àwọn kan ti rẹ̀ wọ́n gbóúnjẹ kaná, wọ́n wò ó jẹ́ sáré sí ọbẹ̀ yìí tán kó tó di pé ó máa béèrè, màmá yìí máa dáhùn ìbéèrè yẹn, àwọn mìíràn máa dá wa lóhùn. So iṣẹ́ tẹ̀yìn ṣe pọ̀. Ǹjẹ́ dádì wọ́n ti bí yín rí bí àwọn ti ẹ̀ pè yín pé my dear ìfẹ́ kó máa ṣe wàhálà? Ìwọ jókòó jẹ́ kí mi lọ máa ṣiṣẹ́ wá gẹ́gẹ́ bí ọkọ, kí ìwọ jókòó sílé máa ṣiṣẹ́. Ǹjẹ́ ó rẹ̀ ti ṣẹlẹ̀? Kò ṣẹlẹ̀ o, kò tẹ́lẹ̀ ṣẹlẹ̀. Kò ṣẹlẹ̀ rárá. Kò lè ṣẹlẹ̀ torí wọ́n mọ ipa tí Ọlọ́run lò mí láti kó nínú ayé wọn. So wọn lè sọ pé kí n má ṣiṣẹ́. Olúwa ṣeun. Bẹ́ẹ̀ni, ìbéèrè tí mo wá béèrè, mo ní ǹjẹ́ ó tọ́ tí baálé bá ní ìyàwó mi mo fẹ́ kó jẹ́ full housewife? Àwọn kan àtẹ̀tún máa sọ sálárì fún ìyàwó wọn ní ilé láì ṣiṣẹ́. Wọ́n ní èlò ibi tó fẹ́ lọ ṣiṣẹ́ ìlú lọ́fẹ̀ẹ́ sọ fún ẹ̀. Tó bá ní 200,000 every month, yàtọ̀ sí pé mo fẹ́ ra aṣọ o, yàtọ̀ sí pé mo fẹ́ ra bàtà, yàtọ̀ sí owó oúnjẹ, every month a máa fún ní 200,000 pé owó oṣù ẹ̀ ní. Ǹjẹ́ ó tọ́ mọ́ mi? Bákan méjì ni. Ṣé rí àwọn kan wà tó jẹ́ wípé wọ́n tó tán gẹ́gẹ́ bí ọkọ, tí wọ́n lówó yẹ lọ́wọ́, tí wọ́n dẹ̀ fẹ́ràn ìyàwó wọn, wọ́n dẹ̀ fẹ́ fowó kẹ́ ìyàwó wọn. Wọ́n á ní kí ìyàwó wọn ṣiṣẹ́. Ìyẹ́ ọ̀kan. Àwọn kan wà tó jẹ́ pé kì í ṣe pé wọ́n ní owó yẹ débi tí wọ́n lè mìtì nídìí ìdílé nínú ilé yẹ. Ṣùgbọ́n torí owú pé bóyá tíyàwó mi bá ti sí ṣọ́ọ̀bù fún ọkùnrin á máa pè é tó bá lọ síbi iṣẹ́ ó máa yàlé ń bẹ̀ oríṣiríṣi kan bẹ́ẹ̀ yẹ. Òun ló mú kọkùnrin mi sọ pé ọ̀kánjúwà àbí kí ni mo lè pe owú. Òun ló mú kí ọkùnrin mi sọ pé òun ò fẹ́ kíyàwó òun kó ṣiṣẹ́ torí mo ti rí rẹ̀ rí dáadáa tó lóun fẹ́ kíyàwó òun kó ṣiṣẹ́ tó dẹ̀ yẹ pé iṣẹ́ àtìyá dẹ̀ ń dún àwọn mọ́lé. Ìyàwó á jí láàárọ̀ á lóró tó wẹ̀lú mọ́dí lára 10, 11 o'clock kò sí kankan á máa retí pé kọ́kọ́ mú wá ọkọ náà máa jálaba pa káàkiri. Ó wá pè wọ́n lọ́jọ́ kan mo ní wá kí ló ń ṣe ṣé bọ́n ṣe ń bọ́kọ jìyà lélẹ̀ kì í ṣe bí wọ́n ṣe ń bọ́kùnrin jìyà lélẹ̀ yìí. Bó bá fẹ́ bọ́kùnrin jìyà wọ́n náà á wá nǹkan tó máa ṣe tó jẹ́ pé á máa wá bí ò tiẹ̀ ṣe bí òjú kékeré lọ kó tó dé á ti bá nǹkan kan lẹ̀. Ìwọ náà ti kópa tiẹ̀ nìyẹn. Nígbà tí mo ní kẹwò gbogbo àwọn ọmọ náà ti lé wálé tí wọ́n rówó owó sùn sọ́sọ́ gbẹ̀ ó tiẹ̀ ṣe ice water lọ́ máa ta. Ọ̀rọ̀ tí mo sọ ìwọ lágbára díẹ̀. Ọkọ dẹ̀ sì ń lagídí pé kì í ṣe pọ́kọ yẹn ní tó pọ̀ lọ́wọ́ ẹ̀. Kò tiẹ̀ ní rárá ni. Ó wá ní ìyàwó gbọ́dọ̀ ṣiṣẹ́. Ó ní kó má ṣiṣẹ́. Ìyàwó náà dẹ̀ jòkó rẹ̀kẹ̀tẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìyà tó mú wọn dáadáa, nígbà tí mo advise ẹ̀ tó ń lọ bọ́ ọkọ ẹ̀, ó ní tí ìbá ṣe pé mo respect mọ́ mi ni, tó bá jẹ́ pé nìkan bá mi sọ̀rọ̀ yẹn máa fún nígbà tí ni. Nígbà tí mo gbọ́ mo ní wo ẹjọ́ ẹ bá mi bẹ̀ ẹ́ ní kó má bínú pé àṣìṣe ọ̀rọ̀ ni. Tójú tí yóò gbà. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí tán pẹ̀lú ògidì ìyà
kò ta omi lásán ó tún wá ń kiri tíì káàkiri ìgbà tó yẹ wá fi búrẹ́dì sí ẹ jẹ́ mọ̀ pé láàárín bí ọdún kan ó dẹ̀ clear gbogbo owó skul àwọn ọmọ wọn yẹn ó dẹ̀ ara dẹ̀ bẹ̀rẹ̀ sí tù wọ́n so wọ́n wá owó wọ́n dẹ̀ kó lọ sí ilé mìíràn á ta tíì á tún mú búrẹ́dì lọ́tọ̀ ó wá lọ́wọ́ ní mọ́mí in fact iye tó ń gé ní nígbà yẹn iye tó ń gé ní lórí tíì lélẹ̀